Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa lẹ́ẹ̀kan sí, mo kí yín o, ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi pé ẹ mà káalẹ́, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di, bákan náà ojú tẹ́ fi ń rí wa kò ní fọ́. Lórí ọ̀rọ̀ olórí Naomi ni o, ó ti wá di yam pepper scatter ìyẹn iṣu ata yanyan. Àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá ti dìde. Bẹ́ẹ̀ ni gbogbo ọmọ káàárọ̀ oòjíire pátápátá wọ́n ti dìde o. Gbogbo àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá ti pariwo pé lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí tí Ọọ̀ni Ifẹ̀ Oòyè ò sọ̀rọ̀ sí i. Wọ́n ní eléyìí ta àbùkù bá gbogbo ọmọ Yorùbá. Wọ́n ní eléyìí lásán tó ṣẹlẹ̀ yìí ó mú ìtìjú bá gbogbo ọmọ Yorùbá wípé odidi olórí ọba ó wà ní àhámọ́, orí adé ò sì rí nǹkan kan ṣe sí i. Èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ o, àwọn àgbààgbà ló sọ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni o, ṣẹ́rí the detention of former Queen Naomi ṣílẹ̀kùn ọ̀la ó ti lọ káàkiri gan débi pé gbogbo àwọn àgbààgbà Yorùbá pẹ̀lú àwọn káàárọ̀ oòjíire ọmọ Oòduà Foundation ìyẹn COF wọ́n ti pàdé jáde láàrin ara wọn. Wọ́n ní ṣẹ́rí kínní yìí o, wọ́n ní ṣe ló dàbí stain láàrin wọn ni. Wọ́n ní ṣe ló dàbí stain nítorí pé ó ta àbùkù bá ilẹ̀ Yorùbá àti wípé ó ti wá di èèwọ̀ nílẹ̀ Yorùbá. Gbogbo àwọn àgbààgbà demand immediate release wípé kí orí adé tètè wá nǹkan ṣe sí i nítorí bó ṣe wà yìí ó ti ń dàbí ẹ̀tẹ́. Wọ́n ní immediate release pé kó fi olórí Naomi pẹ̀lú Alhaji Oríyọmí Hamzat pẹ̀lú Mr. Abdullahi Fasasi ìyẹn ọ̀gá ilé-ìwé ti Islamic High School wípé kí wọ́n fi wọ́n sí. Àwọn àgbà ilẹ̀ Yorùbá bínú tán, wọ́n sọ̀rọ̀, wọ́n jẹ́ kó yé bàbá pé ṣe rí ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ yìí kò dùn mọ́ gbogbo àwọn ìlú Ìbàdàn nínú. Ṣùgbọ́n o, ẹ jẹ́ ká wá ní lọ́kàn pé ṣe rí lẹ́yìn tí ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ bí ọ̀sẹ̀ kan lẹ́sẹ̀ṣẹ̀ wá mú àwọn méjì ìyẹn olórí Naomi àti Alhaji Oríyọmí Hamzat tí ẹ dẹ̀ mọ̀ pé olórí Naomi jẹ́ olórí sí ọba Adéyẹyè ẹni ìtàn Ògúnwùsì ìyẹn Ọọ̀ni of Ifẹ̀. Ṣé ká sọ pé wọ́n fẹ́ fi ba orúkọ bàbá jẹ́ ni? Bẹ́ẹ̀ ni o, ṣé ká sọ pé fẹ́ fi ba orúkọ bàbá jẹ́ ni? Lára àwọn ọ̀gá àgbà ilẹ̀ Yorùbá ìyẹn Aṣíwájú Olúmáyùngbẹ́ òun ló sọ̀rọ̀ o. Ó ní ṣe rí with immediate effect, ó ní ṣe rí Queen Naomi ó ti wà ní ọgbà ẹ̀wọ̀n láti bí oṣù kan báyìí tó dẹ̀ jẹ́ pé ó ti ta àbùkù bá ilẹ̀ Yorùbá wípé aya orí adé ṣẹ̀wọ̀n. Èyí jẹ́ ìbànújẹ́ ńlá o sí ilẹ̀ Yorùbá. Gbogbo àwọn tọ́rọ̀ báyìí ṣẹlẹ̀ sí kì í ṣe pé bóyá àwọn ará bí ló ṣe. Bẹ́ẹ̀ ni o, tó fi wá jẹ́ pé ẹ wá ń fi ìkanra ìtà ẹ fi máa jẹ ẹ fi ìkanra ìtà máa jẹ ni. Bẹ́ẹ̀ ni gbogbo àwọn òbí tó ṣẹlẹ̀ sí tó jẹ́ pé ṣé àwọn náà àwọn tọ́mù ìní sọ pé kó máa gbé ọmọ wọn gba fẹ́ǹsì nígbà tí wọ́n fẹ́ ń lọ. So gbogbo kínní náà ẹ jẹ́ ká wò dáadáa, kò ṣe pé bóyá àwọn náà ló fà á. Kò sẹ́ni tó fẹ́ mú ìwọ tó ti gbọ́mọ ẹ gba fẹ́ǹsì, anything ló lè ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ ni anything ló lè ṣẹlẹ̀. Lack of accountability ni náà tó fi wá jẹ́ wípé ẹ ṣẹ̀ṣẹ̀ wá mú ẹlòmíì, ẹ wá mú wọn ṣe bíi pé bóyá ẹ disrespect orí adé ni. Ọ̀rọ̀ ni o. Wọ́n ní àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá ti bínú, wọ́n ti yarí, wọ́n ní ṣe rí ìṣẹ̀lẹ̀ yìí bíi pé wọ́n fi ta àbùkù bá orí adé. Ẹ wo, ẹ jẹ́ ká ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn, ẹ jẹ́ á gbọ́ nǹkan tí àwọn ènìyàn sọ. Bẹ́ẹ̀ ni ọ̀kan ló ní ẹ dákun o, ẹ bá bẹ gómìnà Ọ̀yọ́ state kí ó fi àwọn ará bí ilẹ̀. Bẹ́ẹ̀ ni nítorí pé kí wọ́n tètè wá ọ̀nà tí wọ́n á fi compensate àwọn ìdílé tí gbogbo kìíní ṣẹlẹ̀ sí. Ẹ jẹ́ àfọgbọ́n Ọlọ́run tó o. Bẹ́ẹ̀ ni ọkàn náà ẹlòmíì tún sọ̀rọ̀, ó ní ẹ̀yin àgbà ilẹ̀ Yorùbá for the first time ẹ lahùn. It shocked me.
ó ní eléyìí tẹ́tí ẹ sọ yìí ló múnú mi dùn ẹ láhùn ọlọ́run ó ní ẹ máa gbọ́n sọ̀hún àgbààgbà ilẹ̀ Yorùbá kárígò ọlọ́run jọ̀ọ́ má jẹ́ kí oore dìbì ọlọ́run kó dẹ̀ pẹ̀tù sí gbogbo àwọn tí ìṣẹ̀lẹ̀ sí bẹ́ẹ̀ ni o ọlọ́run bá wa ṣọ́ olórí Naomi àti Oríyọmí Hamzat sí bá wa ṣọ́ wọn wálé o kí wọ́n lè fi wọ́n sílẹ̀ nítorí oore ni wọ́n ṣe bẹ́ẹ̀ ni ọ̀kan ló ní gómìnà Ṣèyí Mákindé wọ́n ní wọn ò tiẹ̀ ṣe dáadáa lórí ọ̀rọ̀ yìí nítorí wípé ṣé ká sọ pé torí pé ìyàwó tẹ́lẹ̀ ni ó jẹ́ ni kò ṣe ìyàwó tẹ́lẹ̀ o tòró bímọ forí adé so àbí Ọọ̀ni ò lè sọ̀rọ̀ fún pé Ọọ̀ni ò lè jáde kó sọ̀rọ̀ ni ṣùgbọ́n ẹja rántí pé Ọlọ́run wà bẹ́ẹ̀ ni ẹja rántí pé Ọlọ́run wà o Ọlọ́run tó gbèjà àwọn ọmọ òrukàn á bá wọn ja ìjà yìí fún olórí Naomi àti Oríyọmí Hamzat ṣe ní gbogbo agbára tí wọ́n bá ń gbé láti ipá wọn ta àbùkù bá ilẹ̀ Yorùbá Ọlọ́run ò ní fún wọn ṣe bẹ́ẹ̀ ni o láṣẹ Èdùà Ọlọ́run ti wà lẹ́yìn wọn bẹ́ẹ̀ ni a mọ̀ pé ìyìn àtògo ló máa jẹ́ tiwọn nítorí inú kan ọkàn gidi ni wọ́n ní tí wọ́n fi ṣe lé ọ̀pọ̀lọpọ̀ ló wà tó nírú ẹ̀ tí ò jáde àti ṣe é ṣùgbọ́n Ọlọ́run má jẹ́ kí oore ó dìbì bẹ́ẹ̀ ni o oore ó dìbì Ọlọ́run má jẹ́ kó oore dìbì o bẹ́ẹ̀ ni ìkan ló sọ̀rọ̀ ó ní you are talking to Ọọ̀ni like that which means ìwọ gan ti wọ̀ nílẹ̀ ṣé divorce so a divorce wey ó Ọọ̀ni of Ifẹ̀ ṣé yẹn gan ti di ẹ̀tẹ́ lọ́tọ̀ ká má ti wá sọ pé ó tún wá di aya orí adé tó tún sun ẹ̀wọ̀n ẹ wo ohun ìtìjú ni ká sọ pé this is pure wickedness àfi kọ́lọ́run kó gbà wọ́n ni o bẹ́ẹ̀ ni kọ́lọ́run kó gbà wá lọ́wọ́ justice ní Nàìjíríà ọ̀kan ló ní ṣe lórílẹ̀‐èdè Nàìjíríà yìí ó ní ó wọ̀ sí débi pé kò sí òtítọ́ mọ́ tóbi mi tọ́ka mọ́ báwo ni èèyàn tó jẹ́ pé ó fi inú fẹ́ dùn láti fẹ́ fún àwọn aláìní tó fi wá di wípé ó tún wá di ibi bẹ́ẹ̀ ni o ẹ wò ó nítorí 5,000 ó wá di ohun tẹ́ ń gbé ọmọ gba orí fẹ́ǹsì ebi ni ẹ̀yin àmọ́ bàbá mi bá mi share ẹ like ẹ subscribe ẹ tẹ̀ sójú ẹ jẹ́ yá àwọn èèyàn pé Yorùbá Nation ni o la fi ń sọ pé a ó máa bẹ ọ̀bẹ ẹni bẹ ṣu àtẹ́lẹsẹ̀ yóò sì máa bẹ̀nà gbogbo ẹni tó bá mà láòní dé òun láòní dé bá God bless Yorùbá Nation ó dàbọ̀.